adẹ̀kù sí mi ò ní ṣọ́ọ̀ṣì ra ni mo kí mi mẹ́jọ rẹ̀ sùn yìí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì ra ni ọgbà kan rẹ̀ àmẹ́jọ asún rárá bá number 1 ìhàn olúùlú ṣọ́ọ̀ṣì ra ni ọ̀rọ̀ náà ti fẹ́ sún mi sí ìgbà kọ̀wé pé kàá ti ṣe ìsọjí àbí kàá bá ti lọ sí ṣọ́ọ̀ṣì dáwọ́ ìgbà o mi ọ̀rẹ́ sílẹ̀ ìlú nìna mi kẹ́ ọ́ sì tó pè mọ́ tí mọ̀ mọ́ ní lúlù bẹ́ kàá múlù akẹ́ ọ́ kàá dáwọ́ ìyáàdẹ̀ ìyá dáwọ́ létí every Sunday ni kọ́ṣì sọjí láì ṣe kọ́ṣì ṣòru láì ṣe dáwọ́ ìyànùkọ́ láì dáwọ́ èyí ni àkọ́kọ́ èkejì kó àyàrá àti fẹ́ sọ mí lẹ́nu ṣé ìtòrí pọ̀ obìnrin nìkan lè pọ̀ sí kwaya ni lè jẹ́ ẹ kọrin obìnrin ẹ jẹ́ ká yin Jésù ọkùnrin kó máa wòran ṣé ìrànláyà ò lè ṣọ́ọ̀ṣì ni ṣé ìrànláyà ò lè ṣọ́ọ̀ṣì kan rèé ká òran káàrẹ̀ àòrán kíyàn nù ká yin Jésù kó àti bẹ́ẹ̀ nìkan nù ká yin ṣọ́ọ̀ṣì ràn wọ́n o mí ìdè yún o kàn nù ká yin ṣọ́ọ̀ṣì kàn àṣekètè rẹ̀ ǹgbà náà mi pé no ọlíṣẹ́ kàí ṣe náà ká òran èyí ni ọ̀tọ̀ pastor young pastor ra náà mo dẹ̀ fẹ́ mẹ́jọ ẹ̀sùn náà kété náà ni mo kí mẹ́ onú hàn ká tí mo ṣe kà ṣe adájọ́ ẹ̀ ká ṣe àyànnà rẹ̀ o òkè náà ló gbà kẹ́ pastor mi young pastor mi ká lọ sí 419 ní ìgbà mìíràn máa ṣe bọ́ọ̀lù mẹ́gbọ́ máa ṣe tí bọ́ọ̀lù mẹ́gbọ́ ṣùgbọ́n èyí kọkànlẹ̀ kọ́ ó ní ó kò sún wa láti máa kọ́ orin yìí gbá ní orin kan tí kọ́ láti 1980 ó yé sún wa ìjà ṣe é sún wa ó ti sún wa mọ̀ọ́dẹ̀já kọ́mọ́ kí n jáde wo orin kan tí kọ́ látùgbà kan ti bí Ayọ̀délé Bọ́lá kọ́ṣẹ́ èyí ti sún wa bá so ìjà ẹni mọ̀ ẹ́ méjì ni o èyí ni ọ̀tọ̀ mọ̀ yìí ó pé mi fẹ́ sọ̀rọ̀ lẹ́pa àgbèrè bíkọ́ òní ọjọ́ ọ̀sẹ̀ mi fẹ́ sọ̀rọ̀ lẹ́pa àgbèrè ṣùgbọ́n mo fẹ́ béèrè ẹ̀yin Solomoni ọ̀hún lè yàwó ṣe 300 ọ̀là lè 700 àbí ṣé ìyàwó 700 ní kọ́là lè 300 bóyá mo ti gbé síra ìyẹn kì í ka bible scholar àbí bible schooler ìbá mi àtúmọ̀ rẹ̀ báwo ṣe ṣe bá wọn sùn náà ṣíṣe báwo èyí mi ẹyọkàn mọ ní ti fẹ́ pa mí lẹ́mìí ó ti fẹ́ pa mí lẹ́mìí èyí mi ò ń jàre ìṣàánú mi ẹyọkàn ló mọ níṣó lòlò àdẹ́rò dé kódà bí mẹ́mọ̀ ṣíṣe lójú rẹ̀ báwo ṣe ṣe bá wọn sùn mo fẹ́ mọ ìjàre ìṣàlàyé hàn mí èyí kò ìgbẹ̀yìn bẹ́ẹ̀ ni ọ̀kan lára ìyàwó Solomon kan ó kú sí Nàìjíríà èèyàn Christian wọ́n máa ń pè ní Queen of Sheba ṣe Queen of Sheba ni pé ó kú sí Ìjẹ̀bú Òde ní òkè ẹ̀rí ibẹ̀ ló kú sí Christian ní pé ní Queen of Sheba èèyàn babaláwo àpè ní ṣùgbọ́n èèyàn Muslim náà àpè ní Balikis sì kété rẹ̀ lé àtẹ̀ǹdì pọ̀ ní ìjọ Friday a lọ sí mosque ìjọ Sunday a lọ sí ṣọ́ọ̀ṣì kwade ti dòrò adẹ lọ sí ìpàdé ajá àbí ìpàdé báwo ṣe ṣe ìṣèkété rẹ pọ̀ mọ eke ńlá mi ló yé mi ni o nǹkan àti mọ òye ni kẹrù lójú àyíká bilẹ̀ lérè ire o.